Are you on video? All right, this is Sunday Igboho live and direct in Dubai. I'm so privileged and so fortunate to see him. Solar Band International. We are proud to be associated with Sunday Igboho. One Nigeria, all together. Oduduwa, we are going forward. Yes. Oduduwa, we are not going back. We don't want Nigeria again. No more Nigeria. We want our nation. Oduduwa must reign. Oduduwa has come to stand. No go back. If you want to join us, you join us. If you are not join us, get out of here. Get out of here, man. You got it. God bless you, sir. Àwa ti káàkiri lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé kò tí ì tó adẹ̀sí ń ṣiṣẹ́ lọ ni. Ó wá rí wípé àwọn ènìyàn ò sọ̀rọ̀ onírere dáadáa. Ó wá lọ ayé àwọn ènìyàn wá láti Èkó láti Ìbàdàn pé kí wá ṣe rally pé they did not support Yorùbá nation. Ẹ rí pé akótilétà arúgbó ọmọ ni. Akótilétà arúgbó ọmọ ni Káyọ̀dé Fáyẹmí olórí ọmọ àlè. Àtàwọn tó kó wá tó fẹ́ wá bẹ́ẹ̀ bá ṣe rally rédèrèdè náà ní pé ó máa gbẹ̀yìn Eréṣùpá. Rédèrèdè ló máa gbẹ̀yìn wọn. Ẹnikẹ́ni ènìyàn kẹ́nìyàn ìjọba ní olóṣèlú ní ọba ní ọmọdé ní àgbà ní ọkùnrin ní obìnrin ní tó bá ti kẹ̀yìn tó sọ wípé òun ò ní jẹ́ kí Yorùbá nation ó ṣeé ṣe rédèrèdè ló máa gbẹ̀yìn irú wọn. Ìjákújá ni wèrè máa ń jájà. Iná ni máa gbẹ̀yìn gbaṣọ lọ́rùn ewúrẹ́. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n á ṣebẹ̀ fún ara wọn, wọn à ní jẹ. Wọ́n á bímọ fọ́mọ ẹlòmíì torí pé ọ̀tá ìtẹ̀síwájú ni wọ́n. And we dey know. Nígbà tó ti wá ṣe security summit l'Ondo ní Káyọ̀dé Fáyẹmí ti declare pé kí Fúlàní máa bọ̀ lẹ́kìtì pé ilé nílé wọn. The following day wọ́n lọ sí Ìkọ̀lé Òkè Akọ̀ 52 acres of land náà jẹ́ tó tún pa èèyàn méjì. A month later again wọ́n tún wọnú oko wọ́n tún pa èèyàn mẹ́ta. Olórí burúkú ẹ̀ lọ kí wọn káàkiri ni. Ó ń fi ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́jẹ̀ ó fi ń gba agbára. Àtúbọ̀tán Káyọ̀dé Fáyẹmí ò ní dá lẹ́kìtì. I know. Èkìtì people ò sí lẹ́yìn ẹ̀. Ní ìgbà tó wà ń power. Bó ti jẹ́ pé olórí burúkú náà ní Ayọ̀ Fáyọ̀ṣe tó pera rẹ̀ lọ́rẹ̀ mẹ̀kúnnù tá a pè pé sà lóòótọ́ ìpera yín lọ́rẹ̀ mẹ̀kúnnù Èkìtì fẹ́ràn yín. Ó yẹ kẹ́ ẹ dá sí Yorùbá nation yìí tó ní kò kàn mí o Yorùbá nation ò kàn mí ẹ̀rí pọ̀ máa lè ní wọ́n. Irú wọn là ń pè ní àríjẹ ní mọ̀dàrú. Káyọ̀dé Fáyẹmí ni Ayọ̀ Fáyọ̀ṣe ni Fẹ́mi Fálànà ni Dáyọ̀ Adéyẹyẹ ni Ọpẹ́yẹmí Bámidélé ni gbogbo wọn àríjẹ ní mọ̀dàrú ọmọ àlè Èkìtì ni wọ́n. Gbogbo àwọn tí mo dẹ̀ kálẹ̀ yẹn free education Awólọ́wọ̀ náà lọ nígbà tí Yorùbá wà nínú òmìnira ara wọn. Ọmọ kò jẹ́ nǹkan ni wọ́n, ọmọ kò lé èèyàn ni wọ́n. Awólọ́wọ̀ sọwọ́ dé èèyàn tán wọ́n wá fi gé Yorùbá jẹ. I will let you know something today. Nígbà tó gbàjọba tó ń ṣeré títí ẹ lọ ní ọjà bísí ọjà ọba ó bọ́ lẹ́ńbẹ̀ instead eléyìí yẹ ká máa sọ pé Káyọ̀dé Fáyẹmí Òṣòkò náà pariwo pé wọ́n rí ó ti ọjà ó rò pé wọ́n máa lọ bẹ̀ ó ní wọ́n lọ bẹ̀. Show that Ekiti people did not support these mad people. Ọmọ àlè ni akọtílétà ọmọ ni kò dá èdè Èkìtì sọ lẹ́yìn okun ele sọ bí mọ́ èjì ń jọ ráìsì àti sọ́fọ̀ yìí tẹ́lẹ̀ pé akọtílétà ni going to 3 years now tó ti wà níjọba project ẹyọkan Káyọ̀dé Fáyẹmí ò ní ó kàn kówó jẹ ní ráì ó kó mi
ó fowó wa lọ build university ní Ghana. Ìgbà tó máa ṣí university Ghana, Dr. C was there. Ọjọ́ra, Adékúnlé Ọjọ́ra was there. Elsaba Ìgbìlẹ̀dọ̀ was there. Àwọn bẹ́ẹ̀. Ó lè ní Káyọ̀dé Fáyẹmí. Arúgbó ọmọ ni. Akótilétà ni. Ọmọ pàpà ńlá gíní. Kò fẹ́ ìran Èkìtì fún òmìnira bí ènìyàn ṣe kú lójoojúmọ́ kò kàn. Èyí tí Ayọ̀ Fáyọ̀ṣe fi yàtọ̀ sí gbọ́rọ̀gbọ́rọ̀ ni olórí burúkú náà ló náà o. Both PDP and APC mùjẹ̀mùjẹ̀ ni wọ́n o. Léọ̀nà ẹ̀fọ́ àlàyé nígbà tí Káyọ̀dé Ayọ̀ Fáyọ̀ṣe wà ń bẹ̀ tí àwọn bòròró tó bẹ̀rẹ̀ sí kidnap èèyàn bẹ̀ Fáyọ̀ṣe jáde lọ bá wọn wọnú gbó lọ ààrẹ lọ gba àwọn èèyàn lẹ̀ ó wọnú gbó pẹ̀lú àwọn kì í ṣọ̀nà méjì kì í ṣọ̀nà mẹ́ta ṣùgbọ́n eléyìí Àbújá ló lọ jókòó sí bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí pọmọ ẹnì kọ̀ọ̀kan tó bá máa West Èkìtì helicopter ló ń lò tó bá dẹ̀ máa jáde helicopter ni. Rally tó fẹ́ ṣe lénìí ní Papillon organized by Káyọ̀dé Fáyẹmí òfò náà máa bá ti bẹ̀ bọ̀ torí ìgbàkúgbà ní ètò ń gbà Yorùbá ń lọ iṣẹ́ tọ́lọ́run ti ṣe ni iṣẹ́ tá a ti ọ̀dẹ látọ̀run wá ni tí ò sẹ́likẹ́ni tó lè di lọ́wọ́ ogún ọgbọ̀n mẹ́tàlọ́gbọ̀n Káyọ̀dé Fáyẹmí ò lè dí Èkìtì lọ́wọ́. I can assure you next year no election in Èkìtì here. Ohun tó bá gbà la máa fún. Ohun tó bá gbà lọ́mọ gbogbo Yorùbá máa fún. Rally yẹ òfégè ni. Àwọn elébi, àwọn tó ń ta ọjọ́ ọ̀la wọn, àwọn tó ti gbowó ọjọ́ ọ̀la wọn, á fọ́ọ̀sì àwọn ìyálọ́jà lọ́bẹ̀. Á fọ́ọ̀sì àwọn dírẹ́bà lọ́bẹ̀. Mo ti mẹyì àwọn dírẹ́bà tó ti wá pè mí pé they need Yorùbá sticker ní páàkì wọn odidi páàkì ńlá ni mo gbé lọ bẹ̀ tó dẹ̀ pé lára wọn tán ń lẹ̀ mọ́mọ́tò wọn á fọ́ọ̀sì wọn lọ. Mo lọ ṣe mítì pẹ̀lú àwọn organizer the following day náà ló pè wọ́n pé why do you allow that boy? Kí ló dé tẹ̀ ń bá àwọn Yorùbá nation ṣe mítì papọ̀ òun máa fún wọn lówó tó lọ àná padà wá pè mí pé olórí burúkú yẹn máa pè wọ́n so we know them. Akótilétà ní Káyọ̀dé Fáyẹmí arúgún ọmọ ni wọ́n. No more Nigeria. Ekiti state full support of Yorùbá nation. Ekiti state behind of Yorùbá nation. No retreat, no surrender. A máa dé ilẹ̀ lérí ẹ. Èkìtì gan ni ìyà jẹ jù. Torí lẹ́yìn iṣẹ́ àgbẹ̀, àmọ̀jùwé lọ, kàkàwé. Lẹ́yìn iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ kòkó, kádẹ̀túkàwé. Ìwé òun làwọn ọmọ wákàtí wọn rí bíbó wọ̀ yìí. Iṣẹ́ àgbẹ̀ òun làwọn Fúlàní ti gboko mọ́ wa lọ́wọ́ yìí. Kéèyàn kan wá sọ pé wọ́n Nàìjíríà. Ẹ rí pé kò ní dáa fún Káyọ̀dé Fáyẹmí. Mi ò dẹ̀ blame ẹ̀. Ẹni tí ò bá ti rí nírú ẹni kò mọ iye èèyàn. Ìgbà tí ò bímọ tó wáyé pé mọ̀ bí ọmọ ṣe rí lára ni kò ní máa lé ilé pé kí ayé àwọn ọmọ ọlọ́mọ ó bàjẹ́. Tó bá jẹ́ pé ó mọ̀ bó ṣe rí lára tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ mọ̀ bó ṣe rí lára ni ìgbé ayé rándanrandan ìgbé ayé rédèrèdè tó fẹ́ k'Èkìtì máa gbé wọn ò ní máa gbé. Mi ò ní pẹ́ lórí ètò láàárọ̀ yìí. Mo kàn fẹ́ pé gbogbo ọmọ Adó Èkìtì ẹ jẹ́ shine ojú wa, shine your eyes.
ẹ̀fọ́ àlàyé Ìkẹrẹ o Ìṣẹ́yẹmùrè Ìkọ̀lé Èkìtì Ìgèdè Ìyìn Èkìtì Ìkọgbòsì Ìláwẹ̀ Ìpólẹ̀ Ìlọ́rọ̀ Aramọ́kọ Ìjẹ̀rò Ìlọ́rọ̀ Ìkòrò Ìpótì Àlà Odò Ọwá Ìjòrìn Ayétòrò Ọ̀tún Erímọ̀pé Gógó Ìkòsú Ìyè Ọbádá Ẹ̀dá Oníyọ̀ Ọ̀yẹ́ Èwú Ùṣì Ìdófábọ̀rọ̀ Ìrókò Ìdàọ̀ Ìfìṣìn Ààyè ẹja dìde Ìlúpéjú Ìlúmọba Ìjàn ẹja dìde to say no to Káyọ̀dé Fáyẹmí. Igbó ló fẹ́ kó wa wọ̀ ẹ má já gbà fún kò fẹ́ ká bọ́ lọ́wọ́ ẹrú Fúlàní ẹja sọ wípé no ọdún yìí la máa bọ́. Káyọ̀dé Fáyẹmí did not have anything to offer Èkìtì just to destroy Èkìtì people. Ògo Èkìtì dà, iyì Èkìtì dà, ìtẹ̀síwájú Èkìtì dà. Okay, merci, God bless you. Okay, merci Èkìtì, ẹjá dìde, Erio, ẹjá dìde, please, to say no to Káyọ̀dé Fáyẹmí plan. Torí àwọn bàbá wa sọ wípé ìmọ̀jú ìmọ̀tọ́rí jọ́nì ìmọ̀ ẹni bí ìdálẹ́ ìmọ̀ Káyọ̀dé ò gbẹdọ̀ jọ lórí Èkìtì. Ìmọ̀ Káyọ̀dé Fáyẹmí ọmọ Ìṣàn kò gbẹdọ̀ jọ lórí Èkìtì. Ọmọ àlè ni, akọtìlétà ni, arúgún ọmọ ni, ìfàkì, ẹ dìde. Let us say no to this stupid bastard animal, Dìgbòlúgis, Káyọ̀dé Fáyẹmí. Ó tó fẹ́ ṣe kálẹ̀ ní pé Èkìtì is not support Yorùbá nation. Irọ́ ni. A máa ṣe rálì títí wa lẹ́kìtì. Irọ́ ló pa. Èkìtì belong to Yorùbá nation. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Èkìtì kẹ́ ẹ mọ̀ pé bàbá Professor Banji Akíntóyè ọmọ Èkìtì ni. Between bàbá Professor Banji Akíntóyè or Káyọ̀dé Fáyẹmí olórí burúkú ta ló yẹ ká tẹ̀lé? Ẹni tó fi ọjọ́ alẹ́ ń wá ọjọ́ ọ̀la fún wa, ọjọ́ ọ̀la tó dára, tó fẹ́ kí ògo Èkìtì kó yọ padà. Kò sí agbo ilé kan lẹ́kìtì tí ò sí professor.